Alhaji gangan ìyẹn Táyé Adébísí Currency ó jẹ́ kóun náà wá jáde sọ̀rọ̀ wípé ọ̀tá ẹni kò dọ̀ya o pé àwọn ọ̀tá ìlọsíwájú òun àwọn ni wọ́n bẹ àwọn bloggers níṣẹ́ tí wọ́n fi ń gbé èlé tí wọ́n ń gbé jáde yẹn nípa àwọn wípé iṣẹ́ owó àwọn bloggers ni wọ́n ń ṣe torí pé àwọn èèyàn bí kan ni wọ́n sanwó fún àwọn bloggers yẹn láti máa sọ burúkú láti máa borúkọ ọ̀hún jẹ́. Wọ́n ní ẹni tọ́lọ́run ọba ti bàjẹ́ tí èèyàn bá ń gbìyànjú láti bàjẹ́ ìpèrò ẹni bẹ́ẹ̀ kàn ń ṣe lásán ni pé ilé tí Ọlọ́run kọ́ òní Táyé Adébísí Currency lágboolé Fújì nílẹ̀ Ìbàdàn káàkiri àgbáláyé. Ọ̀rọ̀ tí Táyé Adébísí Currency wá sún sọ yẹn ló ti wá mú kí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú Ìbàdàn, àwọn ọmọ ilẹ̀ Yorùbá, àwọn olólùfẹ́ Fújì tó jẹ́ káwọn náà tó wá jáde láti sọ̀rọ̀. Kí wá ni wọ́n wí, kí ni wọ́n sọ lórí ọ̀rọ̀ tí Táyé Adébísí Currency sọ? Lórí ọ̀rọ̀ Táyé Adébísí Currency tí ó ń lọ nígboro nípa orin tó kọ níbi ayẹyẹ ìwúyè àti ìgbadé ọba Sẹ́nitọ̀ Ràṣídì Adéwọ̀lú Ládọjà, Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹrìnlélógójì nílẹ̀ Ìbàdàn. Táwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbé wípé ṣé irú orin tó yẹ kí Táyé Adébísí Currency tó yẹ kó máa kọ níbi ayẹyẹ ìwúyè àti ayẹyẹ ìgbadé òun nìyẹn. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n fi èrò àti òye tí wọ́n ṣọwọ́. Ará àwọn tí wọ́n sọ wípé òṣèlú òun ni Táyé Adébísí Currency lò lórí stage lọ́jọ́ náà. Ará àwọn tí wọ́n sọ wípé iṣẹ́ tí wọ́n rán Táyé Adébísí Currency pé ńlọ jẹ́. Ará àwọn kan tí wọ́n sọ wípé Táyé Adébísí Currency pèsè ti ara rẹ̀ lọ jẹ́. Ará àwọn kan tí wọ́n sọ wípé Táyé Adébísí Currency pé kò lè kọrin tó dáa jù báyẹn lọ, wípé ntó ní ntó mọ̀ ntó lè kọ náà ló kọ lọ́jọ́ yẹn, wípé àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò yẹn tí wọ́n jẹ́ bí kọmitì ètò yẹn ni àṣìṣe yẹn wá látọ̀dọ̀ wọn, torí pé ṣe irú Táyé Adébísí Currency ló yẹ kí wọ́n lò gẹ́gẹ́ bí olórin lọ́jọ́ yẹn. Wípé àwọn olórin pọ̀ nìbàdàn tí àbá kàn tí ẹ fẹ́ lo àwọn olórin láti ta, tí wọ́n fẹ́ lo àwọn olórin tí wọ́n ọmọ Ìbàdàn, wípé àwọn olórin tí wọ́n jẹ́ ọmọ Ìbàdàn tí wọ́n lè kọrin tó bá àsìkò yẹn mu, tó bá gbà yẹn mu, pé wọ́n pọ̀ nìbàdàn ju Táyé Adébísí Currency lọ. Ará àwọn kan tí wọ́n sọ wípé tí àwọn kọmitì bá kàn tiẹ̀ sọ wípé àwọn fẹ́ lo olórin míì láti kọrin lọ́jọ́ yẹn, pé ṣé gómìnà gbà, torí pé àwọn ìjọba kọ̀ọ̀kan ni wọ́n máa ń ní ààyò olórin tí wọ́n máa ń ṣeré fún wọn ní tásìkò tó ń bá wà níjọba gẹ́gẹ́ bí gómìnà. Wípé wọ́n mú wá bí àpẹẹrẹ pé nígbà Àlàó Akálà, lásìkò Àlàó Akálà, wípé ó ní olórin tí máa ń lò níbi ètò ayẹyẹ bẹ́ẹ̀. Àwọn míì wọ́n ní lásìkò Bàbá Ládọjà pé àwọn náà ní ààyò olórin nígbà táwọn náà wà ń gómìnà gan, táwọn náà ní ààyò olórin tiwọn, pé olóògbé Isiaka Ajímọ̀bí pé àwọn náà ní olórin táwọn náà yàn láàyò. Bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ fún Sẹ́nitọ̀ àbí Engineer Ṣèyí Mákindé tó náà fi yan Táyé Adébísí Currency láàyò gẹ́gẹ́ bí olórin tí ó máa kọrin níbi ètò ayẹyẹ tó bá ti ń wáyé tó bá ti jẹmọ́ tìjọba. Pé ìdí nìyẹn tí àwọn kọmitì bá kàn tiẹ̀ sọ wípé àwọn fẹ́ lo olórin míì
láti kọrin níbi ètò ayẹyẹ ìwúyè yẹn pé ó ṣeé ṣe kí gómìnà mọ́ gbà, torí pé kò sí bí ètò yẹn ṣe fẹ́ lọ tí wọn ò ní bùn gómìnà gbọ́, gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń sọ nìyẹn. Síbẹ̀ àwọn ní tó bá kàn tiẹ̀ wá jẹ́ pé bọ́n ṣe lo Táyé Adébísí Currency yẹn ni wípé ó yẹ kí Táyé Adébísí Currency bóun náà ṣe jẹ́ olórin àgbà nílẹ̀ Ìbàdàn, ó yẹ kóun náà mọ irú orin tó yẹ kó kọ nírúurú ìjókòó bẹ́ẹ̀ yẹn, dípò wèrè la fi ń wo wèrè tó kọ. Nínú èrò àwọn míì náà, aláwọn tí wọ́n tún ń fi àwọn kílíìpù kọ̀ọ̀kan ṣọwọ́ sí wa tí wọ́n fi ń sọ wípé ẹni tí ó bá borin ẹni jẹ́ ni kò ní kọ́ bá a ṣe kọ́, wípé èyí tí àwọn ọ̀tá Táyé Adébísí Currency tí wọ́n nílò bẹ́ẹ̀ láti tàbùkù Táyé Adébísí Currency pé ni wọ́n yọ nínú orin rẹ̀ yẹn ni pé ṣé orin wèrè la fi ń wo wèrè nìkan ni orin tí Táyé Adébísí Currency kọ lọ́jọ́ yẹn, pé wọn ò ṣe é mú àwọn ibi tí orin tó dáa tó kọ lọ́jọ́ yẹn pé wọn ò ṣe é mú jáde, tó wá jẹ́ pé ẹnu bí wèrè la fi ń wo wèrè onìkan náà wá yọ jáde táwa ń pariwo tó wá ń gbé sórí ẹ̀rọ ayélujára. Gbogbo àwọn ọ̀rọ̀ yìí tó jẹ́ bí èrò àti òye àwọn èèyàn, òun náà ló wá mú kí Alhaji gangan ìyẹn Táyé Adébísí Currency ó jẹ́ kóun náà wá jáde sọ̀rọ̀ wípé ọ̀tá ẹni gbọ́dọ̀ yá o, pé àwọn ọ̀tá ìlọsíwájú òun àwọn ni wọ́n bẹ àwọn bloggers níṣẹ́ tí wọ́n fi ń gbé eléyìí tí wọ́n ń gbé jáde yẹn nípa àwọn, wípé iṣẹ́ owó àwọn bloggers ni wọ́n ń ṣe, torí pé àwọn èèyàn bí kan ni wọ́n sanwó fún àwọn bloggers yẹn láti máa sọ burúkú, láti máa borúkọ òun jẹ́. Wá ní ẹni tọ́lọ́run ọba ti bàjẹ́, tí èèyàn bá ń gbìyànjú láti bàjẹ́, ìpèrò ẹni bẹ́ẹ̀ kàn ń ṣe lásán ni, pé ilé tí Ọlọ́run kọ́ òní Táyé Adébísí Currency lágboolé Fújì nílẹ̀ Ìbàdàn káàkiri àgbáláyé. Ọ̀rọ̀ tí Táyé Adébísí Currency wá sún sọ yẹn ló ti wá mú kí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú Ìbàdàn, àwọn ọmọ ilẹ̀ Yorùbá, àwọn olólùfẹ́ Fújì tó jẹ́ káwọn náà tó wá jáde láti sọ̀rọ̀. Kí wá ni wọ́n wí, kí ni wọ́n sọ lórí ọ̀rọ̀ tí Táyé Adébísí Currency sọ? Mr. Ọmọládé Olúwayémíká, àwọn ní ìmukúmu ló fa sábàbí orin burúkú níwájú àwọn ènìyàn pàtàkì tí Táyé Currency ń kọ. Adégbóyèga Adégbóyè, àwọn ní àwọn ọ̀tá Currency ni wọ́n ń ṣe é. Táyé Currency kọrin fún wákàtí 7 níbi ayẹyẹ náà tó ń kí Olúbàdàn tuntun Tinubu Fọlárìn Adélabú Mákindé àtàwọn míì. Ibi tí ó ti kọrin ọ̀tẹ̀ nìkan ni ọ̀tá ìlọsíwájú ń gbé kiri. Ọlọ́run ò sì lẹ́yìn alábòsí o, Táyé Currency òkè òkè ni wàá máa lọ, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Adégbóyè Adéníyì nìyẹn. Àjọkẹ́ Akíndélé, àwọn ní àwọn ọlọ́tẹ̀ ni, ìlara Táyé Currency ni wọ́n ń ṣe. Adéwálé Nurudeen Àlàmú, wọ́n ní he is not qualified for this kind of occasion. K1 or Saheed Òṣùpá are the best musicians for this kind of gathering. Okay. Jelil Olúgbọ́n, àwọn ní ó yẹ kí Táyé mójútó ara rẹ̀ gan ni o, nǹkan tí ń ṣe é. Adébísí Àlàbá, àwọn ní extra time ní Táyé ń lò nígbà tí Dr. Síkírù Àyìndé wà láyé. Wọ́n sọ pé orin kò ní fi àwọn sílẹ̀ níṣojú ayé Currency, orin tí ń fi sílẹ̀ ó yẹ kó ronú sí o. Ìrèmídé Àyìnkẹ́, àwọn ní wèrè la fi ń wo wèrè, Táyé Adébísí Currency mọ tó ń sọ. Táírò Adésínà, àwọn ní dájúdájú olórin ni Táyé Currency, ṣùgbọ́n ìmukúmu ló ń fa àṣìṣe tí ń ṣe. Tóbóyè
Jamiu àwọn ní you did not understand what happened on that occasion. Ìsọ̀rọ̀ ní gbèsè. When Baba collect mic he said pursue PDP away and their governor is PDP. That is why Taye respond to him. Mature people will understand. Èmi ò rò bí ibi tí bàbá kábíyèsí ti sọ pé pursue PDP away wà níbi ètò ayẹyẹ yẹn o. Tí ẹ̀yin bá wá rí ẹ̀rí fún eléyìí tẹ́ ẹ sọ yìí, inú mi á dùn láti pé kẹ́ ẹ fi ṣọwọ́ sí wa. Ìyẹn ibi tí kábíyèsí Olúbàdàn ti Ìbàdàn tó ti sọ wípé pursue PDP away. Ẹ sọ fún wa, ẹ fi ṣọwọ́ sí wa. Tẹ́ ẹ bá rí kílípù yẹn, inú mi ó dùn láti fi ṣọwọ́ sí wa. Adé Olókun àwọn ní ẹ̀jẹ̀ ọ̀tẹ̀ ló wà lẹ́jẹ̀ Táyé Currency ló fi kọrin ọ̀tẹ̀ níwájú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà níbi ìgbadé ọba Olúbàdàn. Aṣeníṣera rẹ̀. Olódùèdè Emmanuel àwọn ní orin ìkọkúkọ àìmọpọlọ dání ló fà á tẹnu fi ń kùn ún, kì í ṣe ọ̀rọ̀ ọ̀tẹ̀ kankan. Ẹni tó bá rò pé ọ̀tẹ̀ ni á jẹ́ pé ibìkan náà làwọn akọrin ọ̀hún sùn sí ni àwọn àti akọrin Táyé Currency sùn sí tí wọ́n sì doríkọ. Oríṣiríṣi àwọn èèyàn òun náà ni wọ́n fi èrò àti ìwòye tí wọ́n ṣọwọ́ sí wa lórí ọ̀rọ̀ yẹn. Ọ̀rọ̀ yẹn ti kọjá kékeré torí pé a ti rí àwọn ọmọ tí wọ́n ṣe ọmọ Ìbàdàn gan, kódà tí ra ọba aládé tí kì í ṣe ọba ilẹ̀ Ìbàdàn táwọn náà ti fi ìwòye àti èrò tiwọn hàn lórí ọ̀rọ̀ tí Táyé Adébísí, lórí orin tí Táyé Adébísí Currency ń kọ lọ́jọ́ yẹn pé kù díẹ̀ káàtó. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ti máa ń sọ lórí ìkànnì yìí pé ìwòye ti papọ̀, ojú ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń wo ọ̀rọ̀. Bémi ó ṣe wò ó lè yàtọ̀ sí tiyín, bí ẹ̀yin ó ṣe wò ó lè yàtọ̀ sí tẹlòmíì. Bọ́lọ́run ṣe dálé ayé nìyẹn. Ẹ jẹ́ á mọ èrò àti ìwòye tiyín láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kí ó lè káàkiri àgbáláyé kó lè rìn jìnnà dáadáa. Ẹ ṣé o, a dúpẹ́, àmọ́ rírì yín.